Ẹ káàbọ̀ sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí sẹ́yìn ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Ẹ má gbàgbé kẹ́ bá wa ṣe kíni bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà tí a bá ti mú sinimá bí eléyìí wá, ẹ̀jọ̀ máa ní àǹfààní láti ṣe kíni láti gbádùn ara wa. Ǹjẹ́ sinimá wo la mú wá fún yín lọ́jọ́ tòní? Bí kò ṣe Kábíyọ̀sí ni nínú sinimá Kábíyọ̀sí láti rí àwọn òṣèré ńláńlá bíi Múyìwá Adémọ́lá, Kenny George, Bímbọ́ Ọ̀ṣìn, Ayọ̀ Ọláìyá, Àbẹ̀bí àti arábìnrin Àníkẹ́. Sinimá yìí tẹ́ bá fẹ́ wò ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ Òòṣà TV. Tó bá ti gbé Òòṣà TV wá, ẹ tẹ Kábíyọ̀sí síbẹ̀, máa gbé sinimá náà jáde. Nínú sinimá yìí láti rí bí ìṣẹ̀lẹ̀ oríṣi méjì, ìkan láàrin ọ̀rẹ́ méjì síra wọn, ìkan láàrin ọkọ sí aya, ṣùgbọ́n àwọn méjèèjì padà wá connect papọ̀. Báwo ni sinimá yìí ṣe lọ? Arákùnrin tí ó jẹ́ ọkọ arábìnrin nínú sinimá yìí, a ṣáà rí wípé arábìnrin yìí wà nínú àgbàrá ẹ̀jẹ̀. Akọ wọlé, ó dẹ̀ gbé ìyàwó ẹ̀, ó pariwo, wọ́n bá ṣúgbà òdìlé ìwòsàn, ìyẹn wà ní kómà. Nípa tọ̀rẹ́ méjì, àwọn méjèèjì nífẹ̀ẹ́ ara wọn dénúdénú, ìkan finú tán ìkejì, aláìmọ̀ pé ìkejì ò finú tán talákọ̀ọ́kọ́. Ọ̀rẹ́ àkọ́kọ́ tó jẹ́ Kenny George, ìyẹn jẹ́ ọmọ gidi tó jẹ́ wípé kò sí nǹkan tí ò lè fún yàn, ó lè gbé ojú ẹ̀, ó lè yọ fún yàn. Ó wá bù sí gàdà, ó bù sí gèdè. Àṣé ọ̀rẹ́ kejì ó ti ní lọ́kàn láti japa láti forílẹ̀-èdè sílẹ̀. Ó wá lọ purọ́ fún Kenny torí pé ilé ìfowópamọ́ ló ti ń ṣiṣẹ́, pé òun máa nílò owó kọ̀ńténà nǹkan dé, àbóhùn fẹ́ ra lẹ́kan, ó ní $50 million láìmọ̀ pé owó tó ẹ fi japa rẹ̀, pé láàárín ọ̀sẹ̀ méjì òun máa dá padà fún Kenny George tó jẹ́ ọ̀rẹ́ òun. Nínú sinimá yìí ó lágbára díẹ̀. Ẹ má jẹ́ ń sọ́jú, ẹ lọ sí Òòṣà TV lórí YouTube. Tó bá ti gbé wá, ẹ tẹ̀ síbẹ̀, Kábíyọ̀sí, ó máa gbé jáde. Ẹ jẹ́ ká wáyọ sọ̀rọ̀ lé lórí tí ẹ bá ti wò nínú sinimá yìí. Ṣé ní tí Kenny George ṣe ṣó tiẹ̀ dá? Lẹ́yìn ìgbà tí màmá ẹ̀ gbà níyànjú pé kó má ṣe yá ọ̀rẹ́ ẹ̀ lówó, ó padà lẹ́yìn ó lọ yá lówó, téyìí fi wá sọ́ di èrò àgọ́ ọlọ́pàá torí pé owó tó já ó dọ́gbọ́n gbé jáde nílé ìfowópamọ́ ni without collateral, èyí tó túmọ̀ sí pé ó jalè nílé ìfowópamọ́ ló fi gbé $50 million jáde fún ọ̀rẹ́ ẹ̀. Ṣé bí tiẹ̀ ṣe wá ṣe yìí gan-an? Tó bá jẹ́ yín ni Kenny George, kí lẹ máa ṣe? Ṣé ọ̀rẹ́ gidi ni Kenny George àbí ìṣe ọ̀rẹ́ gidi? Ọ̀rẹ́ ẹ̀ tó ti wá fà sínú wàhálà, tó fà sínú ìdààmú yìí, tó tún wá fẹ́ sọ̀rọ̀ tán tún dà lórí rú. Ẹ jọ̀ọ́, kí ló fẹ́ ṣẹlẹ̀? Kí lẹ máa ṣe tó bá jẹ́ yín lẹ wà nípò Kenny George? Tó bá jẹ́ yín wá ní arábìnrin èyí tó wà ní kómà, tí àṣírí padà wá tú wípé ọkọ ẹ̀ gangan ló tì í tó fi ṣubú lórí staircase látàrí wípé ó ká ọkọ àti àbúrò ìyàwó tẹ́jọ́ ní nǹkan pọ̀. Tọkọ wá pretend bí wípé òun ò mọ nǹkan tó ṣe ìyàwó òun. Ẹ má jẹ́ ń sọ́jú. Tẹ́yìn bá ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí Agbágbé yìí, ẹ má gbàgbé kẹ́ bá wa ṣe kíni bá wa tẹ subscription button, tẹ notification bell so that gbogbo ìgbà tá bá ti mọ àwọn sinimá àtàwọn review bí ilé wa, àjùmọ̀ máa ṣe kíni, àjùmọ̀ máa jẹ ìgbàládùn ẹ̀. Ẹ ṣé púpọ̀.